ó ti ṣẹlẹ̀, ó ti dójú ẹ̀, ṣe bá wí wọ́n láwọn ò gbọ́, aṣọ wọn láwọn ò gbà, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la sọ, a ké sí ọ̀pọ̀lọpọ̀, a sọ fún gbogbo wọn, wọn lẹ́nu wọn rùn, kò wá tán bí ojú tì yín, a pè ní gbogbo ọ̀nà, a pè ní gbogbo ìgbà, a sọ tẹnu wa, wọn lẹ́nu wọn rùn. Ọ̀rọ̀ tẹ̀ní ó balẹ̀ pẹrẹwu. Bẹ́ẹ̀ ni èmi náà ni ọmọ yín Oríadé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Ó wá ń lọ lóríṣìíríṣìí Nàìjíríà, kò wá tán bí, kò wá yé yín ni, a sọ lótìtọ́, a sọ ní gbangba, a tún sọ lẹ́nà, àmọ́ ẹlẹ́nu wá rùn, ntí ò yé yín pọ̀ ju tó yé yín lọ. Ẹ máa darapọ̀ mọ́ wa, ọ̀rọ̀ pọ̀ tí a fẹ́ sọ, ọ̀rọ̀ ń bẹ lẹ́nu wa bí alájọ Ṣómólú. Kò yí ọ̀pọ̀ èèyàn nínú ayé wípé n tó ń lọ yìí, bó ṣe ń lọ yìí, dùgbẹ̀dùgbẹ̀ tó mì, ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi lẹ́yìn bàbá mi tẹ́ ń darapọ̀ mọ́ mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí, mo bẹ̀ yín, ẹ̀yin ìyá mi, ẹ bá mi share, torí pé tá a bá wí àkú, bá wí àkú, ó ti dòtítọ́ ọ̀rọ̀ kájọ sọ, ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kì í ṣeré mọ́. Ẹ mọ̀ pé èmi onírìn àjò ẹsẹ̀ ń já wáyà lèmi. Mo máa rìn àwọn ìrìn àjò kan tí mo lọ síbi pátì Yọ̀mí àbí Fẹ́mi àbí kí ló lóun jẹ́, Yọ̀mí Fábíyì. Mo rí oríṣiríṣi, àmọ́ nígbà tí mò ń bọ̀ nílé kí n tó lọ mo ti mọ̀ pé kò ti wọ́n. Ẹ gbọ́ mi yé, kí n tó lọ mo mọ̀ pé kò ti wọ́n. Ìgbà tí mò ń bọ̀ látàbẹ́kúta láàárọ̀ yìí dé Ṣàngó, 25 mà ní mo máa wọ̀, 2500. Ibi tó le dé èmi àtẹlùmí gan gbéra wa. Ọ̀rọ̀ yìí ti kú òní ìta máa fi ṣeré àbí tá máa parọ́ fúnra wa mọ́ nínú ayé. Kò wá yé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò yé, àwọn ẹni tó mọ̀ kò yé wọn dáadáa nínú àwọn ọ̀rọ̀ tá à ń sọ. Wọ́n believe péré ni, wọ́n believe pé àmọ́ tá à ń ṣe àtòyè yín, torí pé ọ̀pọ̀ nù yín understand gbogbo tó ń ṣẹlẹ̀ pátápátá. Àwa wí fún yín ẹ nírọ́, á dẹ̀ sọ ẹlẹ́ẹ̀nígbà, ó ti wá kù sí yín lọ́wọ́ báyìí. Nílùú Èkó ṣé ẹ mọ ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀. Epo ti wá wọ́n, ìyàn ti pọ̀ nínú ìlú, ẹ ló máa ṣeéṣe, ẹ ní gbogbo ẹ̀ máa tó dáa, gbogbo ẹ̀ máa ṣe gbá, àní pé kò ní dáa. Bọ̀ àwa ti jẹ́ kó yé yín pé kò sẹ́ni tó lè ṣe àfọlọ́run ọba Elédùmarè. Èmi máa sọ gbogbo ìgbà pé kí wọ́n gbà Ànábì Muhammad, kí wọ́n gbé sórí ipò president, kò lè ṣe. Jésù Kristi gan kò lè ṣe. Ẹ má jẹ́ ká parọ́ tanra wa. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká fọpọlọ rò ó. Ẹ mọ̀ pé àwa a kì í ṣe blogger, bọ́ a máa jẹ́ kó yé yín ká sọ reality pẹ̀lú yín.
ọ̀rọ̀ epo tó di 1,011 náírà lógùn state dírẹ́fà sọ pé bòmí 12 làwọn rà bọ̀ níbi tá a ti rà ẹ̀ 11 ni lèmi gan ò ṣe jiyàn mọ́ ìyẹn lábẹ́kúta. Èkó gbogbo ẹ̀ lọ já rẹ́rẹ́ oríṣiríṣi wá ṣẹlẹ̀ lọ́tún ń ṣẹlẹ̀ lósì. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń rí, gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ yìí níbo ló ti gbàdùn mọ́ wa nínú. Tá a bá wá wí a kù bá wí a kù. Àkọ́kọ́ ń bẹ̀ mo fẹ́ kí bàbá mi grandpa bàbá mi Professor Banji Akíntóyè kò mà ní bàjẹ́ fún yín, kò mà ní burú fún yín. Bẹ́ẹ̀ ni àmì àṣẹ, ẹ̀mí gígùn àlàáfíà ẹ gbọ́ ó máa bá yín gbé torí ẹ ti dàgbà. Ẹ̀mí kìíní la máa tọrọ fún yín àlàáfíà ni kẹ́ fi lóhun tó kù láyé ntẹ́ fẹ́ lò tó tún kù tẹ́ máa lò. Kọ́lọ́run tó bá wa fún yín lẹ́mìí gígùn. Mo á fọlá yín ni, mo fi pò yín ni, mo fi kàrámọ̀ yín ni, mo fi ọlá Ọlọ́run kábíyèsí Ọlọ́run mo fi kí bàbá mi, mo fi àwọn àgbàlagbà àwọn àgbààgbà lákọlábo ìbà o mo fi kí wọn, àtọmọdé àtàgbà àtobìnrin àtọkùnrin mo mà fi kí bàbá mi Dr. Chief Olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Aládìsá owó ọkọ rọ́pò owó ọkọ aya Ayọ̀mídé. Bẹ́ẹ̀ ni ọkọ Ayọ̀mídé mo kí yín. Ìgbòho Òòṣà ọmọ ládéládìládé Aláàfin Ọ̀ládé adé aládìkúnlágbà fàláàfin Ọ̀yọ́ mo kí yín púpọ̀ púpọ̀. Mo fi taratara mo fi tọkàntọkàn mo fi kí yín. Mo fa àyè tẹ́ ẹ wà mo fi ń kí yín, mo fi ipò tẹ́ ẹ wà mo fi ń kí yín. Àánú Ọlọ́run máa wà pẹ̀lú yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Èmi náà ni Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Àkọ́kọ́ nínú àwọn ọ̀rọ̀ tí máa sọ tí mo gbé wálé ní tí mo fẹ́ kí gbogbo yín gbé yẹ̀wò kẹ́ ẹ mọ̀ dáadáa lálẹ́ yìí lásàálẹ́ yìí. Ohun lọ̀rọ̀ yàn tó ń jà kiri, mo dẹ̀ máa pín nípele ìpele ọ̀tọ̀ọ̀tọ̀ látorí epo àti tó ṣẹlẹ̀ ní Máṣà yìí lórí tó ṣẹlẹ̀ ní ilé epo ní Abúlé Ẹ̀gbá mọ́ Super torí àwọn ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ àtàwọn fídíò tá a rí. A máa sọ ẹjọ́ ẹ bá mi sí ètò yìí bàbá mi gbogbo ẹni tẹ́ ń darapọ̀ mọ́ mi. Àwọn ajẹ́ká ẹ mọ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹnu. Àwọn nǹkan tá à ń sọ yìí afẹ́kẹ́ ẹ mọ̀ pé bó ṣe rí leléyìí kì í ṣe pé bóyá àbá ń parọ́ fúnra wa. Ìjọba tá a wà yìí kì í ṣe ẹ̀tàn kì í ṣeré. Wọ́n ti wá ń parọ́ fún rọ́ báyìí. Àwa ti sọ pé kò lè ṣeé ṣe wọ́n nírọ́ ni. Ọ̀rọ̀ epo níbo ló dájú kọlẹ̀ sí? Èló ni dọ́là? Mo máa ń béèrè tipẹ́tipẹ́ kí ni dọ́là ṣe? Kí ni ipa tó kó nínú ọ̀rọ̀ gbésí ayé Nàìjíríà fúnra rẹ̀? Kí ló kàn wá pẹ̀lú dọ́là tí wọ́n ná? Kí ló kan náírà pẹ̀lú dọ́là? Àbí ọgbọ́n àti jalè, ọgbọ́n àti bàlújẹ́, ọgbọ́n àti wírúdurùdu, awíwíwí ẹlẹ́gbọ́, asọ́sọ́sọ́ ẹlẹ́gbà, afọ̀hùnfọ̀hùn
ẹ̀kọ́ tí ikún bìgbà pé àmọ́ tá à ń sọ àìmọye ìgbà tá a pè yín ṣàkíyèsí lẹ́yìn ìjọba wa ẹ wá ń tàn wá lórí irọ́ àwọn tí ò ní làákàyè gan ò mọ̀ wọ́n gbé epo síwájú yín wọ́n ní pé epo lọ́rọ̀ ajé wọ́n ní pé epo ní kinní ẹ̀yin náà wà ní làákàyè ọ̀rọ̀ epo ni àwọn nǹkan tó mówó wá àwọn nǹkan tó mú Nàìjíríà tó jẹ́ pé wọ́n ń kó tó tún ju owó epo lọ ó pọ̀ jáàtì rárá kí lẹ rí ṣe sí i bíi kíni ṣé bí nǹkan tí wọ́n ń wà nílẹ̀ Yorùbá yìí tí wọ́n fi ṣe bátìrì ó wà ń bẹ̀ ó lówó ju owó epo lọ ǹjẹ́sẹ̀ ẹ mọ̀ sí i ǹjẹ́sẹ̀ ẹ kà kún ǹjẹ́sẹ̀ ẹ rorí rí yín àwọn nǹkan yìí ẹ mọ̀ níbo lẹ fi kòkó sí àwọn nǹkan oko tí àwọn aráabí ń bàjẹ́ lọ́tún tí wọ́n ń bàjẹ́ lósì tó jẹ́ pé wọ́n jẹ́ káwọn olóko lọ sóko mọ́ wọ́n sọ̀rọ̀ lé lórí Yorùbá ti wá dọ̀lẹ́ pẹrẹku àbí kó jẹ́ pé bribe la máa wá kiri wọ́n sọ Yorùbá dọ̀lẹ́ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lọ́tún ló ń ṣẹlẹ̀ lósì gbogbo yín ẹ dákẹ́ ẹ ronú débẹ̀ àwa máa jẹ́ kẹ́ ẹ mọ̀ kò ní sú wa kò ní rẹ̀ wá àfi ká máa ran yín létí ní tó ń mú ọmọ Adéyẹmọ tó fi ń pariwo ẹ ráwọn mẹ́ta tí wọ́n mú jọ́kì ní àná mo yìí ń bọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ epo làkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ sọ torí pé wọ́n ti owó ti di 1 litre àbí 1000 per litre 11 per litre tí àwa rà lé ní kì í ṣèmi mo ra o mọ́tò tí mo wọ̀ tó rà lé ní ṣé rọ́ wá ni 11 per litre bàbá Tinubu kí ló ń ṣẹlẹ̀ kí lẹ rí ṣe sí 11 per litre ṣé orí 10,000 lẹ́yìn lọ ní àbí 5,000 per litre gbogbo nǹkan yìí ẹ fi ń scam wa ni ẹ fi ń scam wa ni ní tí ò yé yín pọ̀ ju tó yé yín lọ ní tẹ́ ẹ mọ̀ ó pọ̀ ju ní tẹ́ ẹ mọ̀ lọ ọpọlọ àwọn olden days lẹ́ ń lò fáwọn ọ̀dọ́ tẹ́ ẹ mọ̀ pé bíntín ni tí àwọn ọmọdé mi tó bá gbá mẹ́mórì yín mú ẹ gbọ́ ohun tí mo fẹ́ sọ tó bá gbá mẹ́mórì yín mú á flọ́ọ̀sì gbogbo ẹ̀ dànù á kó ohun tó jẹ́ ọpọlọ ìgbàlódé sí i. gbogbo àwọn nǹkan yẹn wá ń wòran lọ́tún ẹlẹ́ǹṣèjọba dọ́là lẹ́fí wọ́n á ń rètí nǹkan ráìsì tí wọ́n o ráìsì tẹ ló wálẹ̀ bọ́dà tẹ náà sí ráìsì padà síbi tó ti ń bọ̀ kí lẹ rí ṣe sí kí ni àǹfààní yín kí ni ipò yín kí ni wàhálà gbésí ayé yín gangan tó fi jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe lélẹ̀ torí ẹ̀ àwa máa jẹ́ kẹ́ ẹ mọ̀ títọ́ á dẹ̀ máa jẹ́ kẹ́ ẹ mọ̀ òdodo gbogbo tẹ́ ń ṣe Ọlọ́run Elédùmarè ọba tó láyé ó máa ń wò yín ẹ ń fi ìyà jẹ mẹ̀kúnnù ẹ ń fi ìyà jẹ wọ́n lọ́tún ẹ ń fi ìyà jẹ wọ́n lósì ṣé bó ṣe kó máa rí lọ lílé gbogbo àwọn nǹkan yìí ẹ tíǹkì lórí ẹ gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́tún lósì mi ò ríbi tẹ́ ẹ ti mọ̀ ọ́ ẹ ń bàtọ̀ àwọn èèyàn jẹ́ káàkiri lórí ipò tẹ́ ẹ wà báyìí mú mi kọ́ mẹ́ẹ̀ lórí ipò tẹ́ ẹ wà ẹ ti wá bàlú jẹ́ kiri ẹ ti ń da ìlú rú kiri gbogbo àwọn nǹkan yìí kí ni tó ń ṣe wá gẹ́gẹ́ pàtó kí ni wàhálà ìgbésí ayé wa ẹ̀yin ìjọba wa
ẹ̀yin èèyàn ibi tẹ́ ẹ̀ ti ronú òun fẹ́ sọ yìí torí tó bá yẹ pé gbogbo yín ẹ mọ̀ tẹ́ẹ̀dẹ̀ gbọ́n abẹ́ẹ̀rí gbàgbé tébù yẹn àwọn wọn lẹ́wọ̀ ẹ gbọ́n tí ẹ bá gbọ́n tó yé yín dáadáa ni tí ẹ dẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń ṣe bá mi mú kọ́ọ̀pù yẹn kó wá bá mi tú mi sílẹ̀ tí ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe ni ẹ máa mọ̀ pé bó ṣe yẹ kó ṣe rí kọ́ ìgbà tí Goodluck wà ń bẹ̀ ń pariwo ẹ jáde tán ìgbà tí bàbá Buhari gan wà ń bẹ̀ ẹ máa ta fitafita ẹ fẹ́ ba ìjọba ẹ̀ jẹ́ nígbà náà bàbá tiwa wà ń bẹ̀ gbogbo tó wá lé nísìnyí kò máa lé tó tí ó ń ṣẹlẹ̀ kò lé tó ṣẹlẹ̀ ńgbà yẹn kí làwọn ń parọ́ fúnra wa fún èwo lẹ̀tàn èwo lórí burúkú gbogbo yín dákẹ́ gas cup tí mò ń lò mọ́ọ̀gì yẹn èwo lórí burúkú àwa ń bá yín sọ òtítọ́ ọ̀rọ̀ ẹni rọ́ à ń bá yín sọ tó tọ́ ẹni rọ́ wọ́n ti pa àwọn èèyàn nínú àwọn tí wọ́n mú ń jọ́ wo ǹjẹ́ ṣé ẹ mọ̀ pé nínú àwọn ọmọ sísítà mi tí mo sọ tí wọ́n tún gba 5 million lé lórí tí wọ́n pọ̀ ọmọ yẹn náà ẹ gbọ́ mi yé ṣebí inú wọn náà làwọn mẹ́ta yẹn inú àwọn evidence tó wà nínú ẹ̀ nínú àwọn fóònù tí wọ́n gbà lọ́wọ́ wọn ó jẹ́ kó yé wa pé àwọn tí wọ́n kidnap ọmọ yẹn tí wọ́n dẹ̀ pátá tó gba 5 million ni gbogbo àwọn nǹkan yìí àwa ń ṣera wa ó lágbára kì í ṣeré ẹ jẹ́ ká mọ̀ wípé bó ṣe ń lọ leléyìí ẹ̀yin gómìnà ẹ̀yin pírẹsidẹ́ǹtì àtẹ̀yin chairman àárí pàtó ohun tẹ́ ń ṣe àárí pàtó bó ṣe jẹ́ nígbésí ayé yín torí gbogbo tẹ́ ń ṣe pátápátá gbogbo tẹ́ ń ṣe àtòyè yín tó bá tásìkò àwọn ẹni tẹ́ ń bá ṣe á padà kọ̀ yín sílẹ̀ wọ́n á padà dojú ìjà kọ yín ìlú ti lé ìlú lágbára lọ́wọ́lọ́wọ́ a nídìí àti parọ́ fúnra wa mọ́ ìlú lágbára lọ́wọ́lọ́wọ́ kò sẹ́rìn kò níbo lẹ ti fẹ́ rí tó gbẹ̀rín jáde ìlú ti kán gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ kájọ mọ̀ wípé bó ṣe rí leléyìí àwa dákẹ́ a sọ̀rọ̀ awíwíwí a sọ̀rọ̀ àwọn èèyàn ẹ ń wò ó ẹ̀yin ọlọ́pàá àbẹ́yìn tẹ́ ń ṣe iṣẹ́ ìdáàbòbò gbogbo táwọn èèyàn sọ yìí torí tiyín náà pẹ̀lú wọ́n rán yín níṣẹ́ tí ò yẹ kí wọ́n rán yín ẹ̀ ń pa àwọn èèyàn yín torí tiwọn ẹ̀ dáàbòbò lú mọ́ àwọn ìjọba lẹ̀ ń dáàbòbò àwọn ìjọba lẹ̀ ń dáàbòbò gbogbo àwọn nǹkan yìí mo rí pé ẹ ronú látara ẹ̀ tẹ́ bá ronú látara ẹ̀ mọ̀ pé kìí ṣe bẹ́ẹ̀ ibi tẹ́lẹ̀kùn tí wọ́n ń sunkún láláyọ̀ tí ń yọ̀ ẹ̀yẹn máa kówó jẹ lọ. Kí ni tó ń ṣe wá gan pàtó? Ta ni wá? Báwo la ṣe jẹ́? Irú èèyàn wo gan ni wá ná tí wọ́n fi ń yàn wá jẹ? Kábíyèsí Elédùmarè. Kí ló wá ṣẹlẹ̀ gangan tó wá fẹ́ sọ ọ̀rọ̀ wa di báyìí? Ìlú tí wọ́n pè nílùú Nàìjíríà yìí ojoojúmọ́ làwọn èèyàn ń jíríyà. Ojoojúmọ́
làwọn èèyàn ń jíríyà. Kí ló wá ṣẹlẹ̀ Ọlọ́run? Láwọn àwọn nǹkan tí mò ń sọ tó jẹ́ pé mò ń tẹpá lé lórí táwọn èèyàn ò mọ̀. Ẹ wò Màṣà yìí, gbogbo tó tún ṣẹlẹ̀ ń bẹ̀, ìlú ò rọgbọ, kábíyèsí Màṣà yìí ṣé bó ṣe yẹ kí wọ́n máa hùwà nìyẹn? Àwọn èèyàn tí wọ́n ń kú ní Yewa North, gbogbo Màṣà yìí kò wá rọrùn bó ṣe wà tẹ́lẹ̀ mọ́. Ẹni bí wọ́n ṣe gbé àwọn èèyàn tọ́lọ́run ti pè, tí wọ́n ti fọwọ́ ara wọn tí wọ́n ti ṣe fún, wọ́n ń gbé lọ sílé ọba. Kábíyèsí Màṣà yìí, ṣé ọba àwọn èèyàn lẹ́jẹ̀ ní àbọ̀bá ara yín? Ṣé ọba kẹ́ ẹ dáàbò bo àwọn èèyàn ni àbọ̀bá kílé ń tẹ́ fẹ́ jẹ? Gbogbo nǹkan mo máa ń sọ wípé tẹ́ bá lé ní títí tó bá yá wọn máa padà kọjú ìjà kọ yín. Eléyìí ṣeré, kì í ṣe àbòsí, kì í ṣe kankan, a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé báyìí ló ṣe rí. Oríṣiríṣi wọ́n ṣẹlẹ̀ káàkiri. Màṣà yìí ń bẹ̀ yẹn tó jẹ́ pé wọ́n ló rọrùn tẹ́lẹ̀, ó ti di igbá àsanwọ̀. Àwọn Fúlàní kógun lọ́tùn, wọ́n kógun lósì, ẹ fẹ́ pa gbogbo àwọn èèyàn ta ni. Èníyè eléyìí tí mo sọ yìí, ilé epo ní Super lábúlé Ẹ̀gbá nínú ọjà bẹ̀, ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ pẹ̀lú Haúsá Fúlàní, ẹ̀yin ìjọba Yorùbá àti Fúlàní àti Haúsá ti bẹ̀rẹ̀ ìjà. Gbogbo àwọn nǹkan yìí ìjẹ́sẹ̀ ronú síṣá, ìjẹ́sórí yín pélé lórí. Gbogbo àwọn nǹkan yìí làwa máa farabalẹ̀ pè yín sí. Gbogbo àwọn nǹkan yìí làwa máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kèsè bó ṣe rí nù. A wá pariwo ẹni pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. A sàlọ̀sàlọ̀ ẹlẹ́nu wá rùn, ẹ láàmọ́ tá à ń ṣe, àdẹ̀mọ́ tá à ń sọ. Ọ̀rọ̀ yìí èmi máa jẹ́ kó yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé kèsè bó ṣe kó máa lọ lélẹ́yìí. Torí tó ṣẹlẹ̀ káàkiri ó tó kájọ gbé làákàyè ara wa lẹ̀, kájọ mọ̀ pé báyìí ló ṣe rí. Wáì tí gbogbo nǹkan yìí rí báyìí, kí ló fà á? Kí ló dé gangan tí gbogbo nǹkan yìí fi rí bẹ́ẹ̀? Àwọn nǹkan yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Ọlọ́run ọba tó láyé, kábíyèsí Ọlọ́run kò mà ní fi wálẹ̀ ńgbà kankan. Àmọ́ kí ló wá dé, kí ni tó ń ṣẹlẹ̀ sí gbèsè ayé wa gan? Kí ni à ń wò tó fi rí bẹ́ẹ̀? Gbogbo àwọn nǹkan yìí làwa ń sọ, ládẹ ń pariwo fún gbogbo yín kó tó máa yé yín. Torí àwọn nǹkan yìí èmi máa ń reason. Mo rí i pé ìjọba ò ní kankan tán fẹ́ san wá. Ìjọba ò ní kankan tán fẹ́ ṣe fún wa. Ẹ̀yin tẹ́ ẹ bá jọmọ tó ti gbọ́njú láti 80s, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká gbé làákàyè kalẹ̀ kájọ rò ó. Nǹkan ti bàjẹ́, nǹkan ti dàrú, tí èsì ọ̀rọ̀ ẹnu, nǹkan ti fọ́ gbáyánká. Nígbà tí mo wá ń bọ̀ láti Abẹ́òkúta tí mo wọ̀ dé Ṣàngó ní 25,
adẹ̀yálé epo ara epo ní 1100 ní dírẹ́fà ara epo báwo náà ṣe ní gbé bẹ́ẹ̀. Gbogbo àwọn nǹkan yìí a gbúdọ̀ mọ̀ pé nǹkan tó wà nílẹ̀ yìí ó lágbára. I need to think. I need to wà wise. Nǹkan tó ń dùn mí ni tí mò ń sọ. But àwọn èèyàn ò mọ̀ pé bó ṣe yẹ kó ṣe rí leléyìí. Àwọn èèyàn ò mọ̀ pé bó ṣe yẹ kó ṣe lọ leléyìí. Àwa sọ fún yín ẹ nírọ́, a sọ fún yín ẹlẹ́gbàá. Ìlú ti wá dàrú, ti dójú ẹ̀. Bọ́n ṣe ń pààyàn lọ́yọ̀ọ́, bọ́n ṣe ń pààyàn l'Ógùn State, náà ń pààyàn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Kí lẹ̀yin ìjọba rí ṣe sí? Kí ni tẹ́ ẹ rí ṣe sí pàtó? Torí àwọn nǹkan yìí mo rí pé a wà rí sì lé lórí. A dẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ká jẹ́ kó rí wá pé lórí àwọn nǹkan yìí. Àwọn ò ní sọ ju bẹ́ẹ̀ lọ. Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ adòdìdí. Torí pé ń tá a sọ lénìí kì í ṣe fún tara wa, tara ti yín ni. Ẹ jí kẹ́ má sùn. Ẹ jí kẹ́ má sùn. Ọlọ́run ọba Elédùmarè kò ní fi wá sílẹ̀. Ojú tẹ́ fi ń wò mí pátápátá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní dì. Bẹ́ẹ̀ ni àṣẹ Ọlọ́run ni. Ọwọ́ yín méjì tẹ́ fi ń ṣàdúrà pẹ̀lú àṣẹ Ọlọ́run àtàtìlẹ́yìn ànábì àtàtìlẹ́yìn Ọlọ́run. Ọlọ́run ọba mi òkè á gbàdúrà wa. A ṣe nírọ̀rùn fún wa. A ní fojú sunkún ọmọ, a ní fojú sunkún aya, a ní fojú sunkún ẹbí. Bẹ́ẹ̀ ni a ní fojú sunkún ọkọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ yín. Èmi náà ni Orí Adé Adébọ́lá aka Àlùkà. Ọ̀rọ̀ Ọlọ́run bàbá lánàá máa wà pẹ̀lú wa. Bẹ́ẹ̀ ni ó tún dìgbà kan náà.